ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà kú ìrọ̀lẹ́ ńlẹ́ yìí o. Ẹ káalẹ́, gbogbo wákàtí tí ètò yìí bá bá wa, wákàtí aláyọ̀ ni ó jẹ́ o. Òjò ìdùnnú tí ó ń rọ̀ lórí gbogbo wa kò ní í dá o. Àní ní kàsáyé, àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Ayé ò ní gbaṣọ yìí lára ẹnì kọ̀ọ̀kan wa. Mo kóyún inú mọ káṣẹ́ ẹ̀dí, gbogbo ẹ̀yin màjèṣí inú ilé yìí mo kí yín o. Bọ̀dá akọ̀wé àǹtí ìdí ìlẹ̀kẹ̀. Mọ́káyìn omidan mọ́káyìn adélébọ̀, ẹ̀yin ìyáálé ilé gbogbo yín mo kí o. Dẹ́rẹ́bà àwàyè lẹ́ẹ̀ máa wà. Ẹ̀yin oníṣẹ́ ọba, ọkọ́ ọba, àdá ọba kò ní sa yín lọ́wọ́, kò ní sa yín lẹ́sẹ̀, bẹ́ẹ̀ ni ò ní sa yín lẹ́nu. Ẹ̀yin ìyálọ́jà, ẹ̀yin ìyálájé, ayé ò ní náwó àgbédà fún yín, mo sì ní náwó àgbébọ̀ fún yín. Ẹ̀gbà ò ní gbari ọwọ́ gbogbo yín dànù. Gbogbo ẹ̀yin òǹkàwé, ẹ kàwé, ẹ mọ̀wé, ẹ fìwé jẹun, ẹ fi ṣe rere láyé. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, àjò ní kó yín o. Ọlọ́run ò ní ṣe yín ní bàbá ìlú èbó o. Ọlọ́run ò ní ṣe yín ní ìyá ìlú èbó o. Wọ́n bá ń pè yín, ẹ máa jẹ́ towótowó. Tí wọ́n bá ti ń pè yín, ẹ máa jẹ́ tọlàtọlà. Tí wọ́n bá ti ń pè yín nílé ìyá, ẹ máa dáhùn towótowó. Tí wọ́n bá ń pè yín nílé bàbá, ẹ máa dáhùn tọlàtọlà. Láwùjọ rẹ̀, ẹ máa dùn, ẹ máa dán, tí yín ò ní yọ ọ́ lẹ̀ o. Ayé ò ní fàgà gbogbo wa sẹ́yìn o. Iwájú níwájú tẹ́gbẹ́ wa bá ń gbé ní ti dáadáa, iwájú níwájú làwa náà máa wà o. Tọ̀rẹ́ ni ayé bá fàgà rẹ̀ sẹ́yìn, wọn ni ẹ wò ẹ gbága rẹ̀ sẹ́yìn, ẹ wò tí ẹ̀yin kò ẹ ṣàjà máa irọ́. Ayé ò ní fi hẹ̀ sọ́rọ̀ wa lágbára Èdùmàrè. Èmi ọmọ yín náà ni o. Lúkúmọ́nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Kí la fẹ́ bára wa sọ lọ́sàn-án yìí? A ti sọ̀rọ̀ nípa ẹja aborí fún wa. Pàtàkì ẹja aborí a ti sọ fún wa. Pé ẹni tó bá jẹ́ agbára ìṣẹ̀dá omi kì í sábà jẹ ẹja aborí. Kì í ṣe pé bí ń jẹ yóò kú, kò ní kú, ṣùgbọ́n ohun tí ó bàjẹ́ lára rẹ̀ kì í ṣe kékeré. Ó lè tilẹ̀kùn ajé rẹ̀ tó ń tọ̀ wọn ò ní rọ́wọ́ mú lọ ẹnu mọ́. Tẹ́nìyàn bá gagaga, ó lè fà wá sílẹ̀. Ó lè dáyàn dúró láàrin 20 ọdún. Ẹlòmíràn mọ̀, ó sì wà nílé ọkọ láti jẹ́ ó ti ṣèyàwó. Kó oyún ọ̀sọ́nú ẹ̀ rí. Kò sì mọ̀ ni kò sì rẹ́ni sọ fún. Ẹja yìí dùn wọn àtọkọ rẹ̀ fẹ́ràn tí wọ́n máa sá sí kòkò. Ẹlòmíì àtẹnujẹ ló kó bá tí ó máa tẹ̀ láwọn ọ̀rẹ́ lọ lé oní pẹpẹ súùpù, àní ẹ̀pa ẹja fọ́rẹ̀ẹ́ òun. Ẹ̀ẹ̀kan lẹlòmíì jẹ́ iṣẹ́ tó f20 ọdún ṣe, ó sì bàjẹ́ mọ́ lọ́wọ́. Ayé ò ní dọ̀rọ̀ wa rú o. Ọ̀tọ̀ ní èèwọ̀, ọ̀tọ̀ lẹ̀já. Èèwọ̀ ìdílé ń bẹ, èèwọ̀ ṣẹ̀dá ń bẹ. Agboolé àwọn ẹlòmíì wọn yìí mẹ́mu. Ìlú míì wọn yìí jòkété. Ìlú míì wọn yìí fẹnu kájá, kódà wọn ò gbọdọ̀ sin ajá ń bẹ. Ẹ máa wo nǹkan, èèwọ̀ ìlú ń bẹ o, èèwọ̀ ìdílé ń bẹ, èèwọ̀ ṣẹ̀dá náà wá wà. Ẹ gbọ́, kí ni èèwọ̀ ìṣẹ̀dá? Agbára ìṣẹ̀dá tí kálukú ń lò. Ìṣẹ̀dá ẹlòmíì ò fẹ́ kó parọ́. Ìṣẹ̀dá ẹlòmíì ò fẹ́ kó jalè. Ìṣẹ̀dá ẹlòmíì kò fẹ́ kó máa sọ̀rọ̀ jù. Ẹ̀rí nǹkan, tó bá lè sọ̀rọ̀ jù tó sì mọ̀ pé ṣẹ̀dá rẹ̀ ọ̀fẹ́ ó lè kó bá ọ. Bí wọn ní lágbájá ọ̀rọ̀ tó sọ ní ìwọ ló sì sọ bẹ́ẹ̀ o, àpáwí bẹ́ẹ̀ ìwọ ló wí o, ọ̀rọ̀ yìí ó sì dá wàhálà alẹ́. Agbára ọ̀rọ̀ nínú ayé ẹ̀dá kì í ṣe kékeré o. Nínú agbára ọ̀rọ̀ ibẹ̀ lè pé wà o, ibẹ̀ kọ́ là ń lọ o.
ẹ rí ẹni wọ́n wá sọ fún pé kọ́ má máa jẹ ẹja aborí mọ́ ṣé gbogbo ẹja tó jẹjẹ odò ni wọn gbọ́dọ̀ jẹ ní rárá o. wo àwòrán ẹja yìí sọmọ pẹja aláran ni tí wọ́n ń pè ní táítọ́ọ̀sì ẹlòmíì á máa jẹ dáadáa eléyìí dá máa jẹ dáadáa tó wá gbọ́ o níbi ìṣẹ̀dá ẹlòmíì tó tún lágbára dé tí kì í jẹja aborí tó bá tún jẹ eléyìí gan kò tún nígbà fún tó bá ti ń jẹ tó bá ti fura yìí pé àpẹẹrẹ tó ń rí níbi tẹja aborí òun náà lọ bá rí pàátì o tó pa eléyìí gan tì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò túmọ̀ o tó bá jẹ́ pé ẹja aborí bó ṣe ń jẹ àpẹẹrẹ tó ń rí nínú ìrìn àjò rẹ ìgbà tó ń jẹ eléyìí náà ó tún rí tó pa eléyìí náà tì àwọn ẹja mi ń bẹ tó pọ̀ lọ jantirẹrẹ máa jẹ àwọn yẹn àmọ́ kó tó lè kọ̀ fún yẹn ipe kọ́ ọ má jẹ eléyìí a jẹ́ pé ìránṣẹ́ omi ló ń tọ̀ mú torí a máa kọ̀ fẹ́ lòmíì gan pé kò gbọdọ̀ jẹ eléyìí rárá eléyìí gan a máa kọ̀ fún un ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ agbára ìṣẹ̀dá omi a máa jẹ ẹja alárìn yìí nígbà àwọn anamọ ìwé gan la máa wá jẹ wọ́n máa ra irọ́ o má jẹ́ nìkan ó tì ọ́ ní tìkùtì o tó bá jẹ́ pé àpẹẹrẹ tó ń rí níbi ìṣẹ̀dá pé tó bá jẹ ẹja aborí àpẹẹrẹ rẹ̀ náà ló ń rí tó bá ti jẹ eléyìí náà fi eléyìí náà lẹ̀ má jẹ́ kó wá ẹja míì kó máa jẹ. ẹja aborí yìí gan so ò lè jẹ rárá ni tí wọ́n bá fi ṣe sàárà fún ọ tàbí bóyá nígbà tó wà nínú oyún àbẹ́yẹn bá ń ṣàwárí oyún wọ́n bá fi ṣiṣẹ́ fún ní gbígbẹ rẹ̀ àjẹ́ tàbí tútù rẹ̀ wọ́n fi ṣe sàárà fún ọ jẹ níjọ́ wọ́n fi ṣe sàárà fún ọ yìí ọ jẹ níjọ́ wọ́n fi ṣe sàárà fún ọ yìí àmọ́ eléyìí wọ́pọ̀ jù tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ agbára ìṣẹ̀dá omi wọn a máa jẹ ìjọgbọ́ báyìí ayẹ wá o kò ní yẹ ẹ lẹ o orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan egbowó lọ́wọ́ ẹnìkan o ọ̀fẹ́ ni o nọ́mbà wo lẹ́ẹ̀ fi darapọ̀ mọ́ wa +234 +234 80 3298 3298 kí n tún wílẹ̀ kan sí +234 80 3298 3298 tó gbọ́ nọ́mbà mi +234 81 33 155 111 +234 81 33 155 111 méjì yìí náà tó ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé yín ni àbẹ́ ẹ fẹ́ tọ́jú àrùn ọlọ́jọ́ pípẹ́ ẹ kàn sí wa tá a bá mọ̀ nípa rẹ̀ á sọ fún yín ǹjẹ́ ẹ gbọ́ dáadáa báyìí ẹ dákun o gbogbo ètò wa tí bá ń bẹ lọ́wọ́ yín àbí ìgbà àkọ́kọ́ ní tó ẹ̀sẹ̀ tẹ̀yìn lọ́wọ́ dákun má dìlítì ẹ̀ ọlọ́run ò ní dìlítì rí ayọ̀ rẹ tí ń wa ọ̀bọ̀ wáyọ̀ tẹ̀ ọ́ lọ́wọ́ pín kọ́ kárí àwọn èèyàn náà kí wọ́n jàǹfààní ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ń wárú ọ̀rọ̀ yìí kí tó fẹ́ gbọ́kọ̀ rẹ́ ni sọ fún tó bá gbọ́ yóò ṣàǹfààní yóò sì ṣàdúrà fún un ayẹ wa kò ní yẹ ẹlẹ̀ fún wa á dára fún wa kò ní àsan wa o òjò kì í rọ̀kọ́ tà sí ilẹ̀ ilé ayọ̀wò ò ní tà sí wa ẹ má gbàgbé pé mo sọ yìí pé tí oṣù kẹfà yìí tó bá di márùndínlógún tá à ń pè ní tó bá di 15 tó bá di mẹ́ẹ̀ẹ́dógún tó bá di 15 pé ẹ bá mi pàdé ní Sẹ̀mẹ̀kọ́jí lẹ́yìn ti bá mi o báwo lẹ́yìn ṣe mọ bẹ̀ tẹ́yìn bá ti dé Sẹ̀mẹ̀kọ́jí
ẹ rí kàlùfò tó wà níwájú bí mẹ́rí ìsẹ̀mẹ́kojì ẹ̀rìn síwájú ẹ rí kàlùfò rìbìtì tó wà níwájú ẹ gbára ìsàlẹ̀ ibi kàlùfò yìí ẹ bèrè mosque salam mọ́sálásí ńlá ni ẹ gbáwájú mọ́sálásí ìsísàlẹ̀ ẹ rí ìyànà kan lápá òsì ẹ yà ní apá òsì ẹ máa tọ̀ ọ́ lọ sàlẹ̀ ẹ rí ilé ńláńlá kan ọkọ̀ júdà ọkọ̀ òrèké ẹ ti bá àwọn èèyàn pìtìpìtì mẹ́ àdúrà yẹn ó gbà wọ́n ayé yín kò ní yẹ̀ lẹ̀ fún yín á dára fún yín bẹ́ẹ̀ bá dé ẹ gbẹ̀sọ̀ ẹ̀rọ ọṣẹ ẹ̀rọ yìí èèyàn gbọ́dọ̀ ní nílé torí àwọn ọmọ kéékèèké ẹ̀yin ìyá lájà bàbá lájẹ́ gbogbo yín ọṣẹ ẹ̀rọ yìí wúlò fún yín ọṣẹ ẹ̀rọ yìí wúlò fún yín á fún yín àmọ́ ẹ gba káàdì ọ̀fẹ́ làá fún yín ṣùgbọ́n ẹ gba káàdì kẹ́ tó lè gbà kọ́ má di wọ́lùkọ́ọ̀lù ẹ gba káàdì o ṣùgbọ́n ọ̀fẹ́ làá fún yín àtàfẹ́ ní kankan àmọ́ ẹ gba káàdì o àdúrà yín ó gbà o á dára fún yín o á dára fún yín o á dára fún yín o ẹ lè tètè máa lọ mú nọ́mbà alẹ̀ ká tó dé àdúrà yín á gbà o tí yóò ní ṣòro ṣe o ire o ire o ire kàbìtì kọ́ máa yí wọlé ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin èèyàn wa alájàfẹ́ ní Kòtónú káàkiri gbogbo àgbáyé gbogbo ibi tẹ́ bá wà gbogbo ohun tí tẹ́ fẹ́ ọlọ́run ọba yín fẹ́ o gbogbo ohun tí ń dùn yín lẹ́mìí tẹ́ fẹ́ nú ayé yín ọlọ́run yọ yọ kúrò ẹ rí dùnú lára àwọn ọmọ o lára ọkọ lára ara yín òbí yín ó jèrè yín ẹ̀yin náà ó jèrè ara yín ogun ìdílé ò ní gbé yín lọ ire o ire kàbìtì.